ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé bàbá wa ọ̀run, a gbé yín ga fún àánú àti ojú rere ńláńlá o. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a tún fi rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹjọ. A ṣe yín lọ́ba Ọlọ́run aláàbò, olùpamọ́, alátìlẹ́yìn wa. A sì gbàdúrà wípé lénìí owó, ọmọ, ọrọ̀, àìkú, baálẹ̀ ọrọ̀, ẹ jẹ́ kó bọ̀ wá fún wa lénìí ní orúkọ Jésù, àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lénìí o kó ṣe ayé àti ọkàn wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ 22 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ pé ọ̀nà láti dojúkọ ìdojúkọ, ọ̀nà láti kojú ìdojúkọ. A mú àkọ́sórí wa nínú ìwé Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. Olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò gbígbóná tí ń bẹ láàrin yín láti dán yín wò bí ẹni pé ohun àjòjì ni ó dé bá yín. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Nehemiah orí ìkẹfà ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nehemiah orí ìkẹfà ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. A ó kà láti ìbẹ̀rẹ̀, ṣùgbọ́n a ó fò lọ sí ìparí nítorí àkókò wa. Ó sì ṣe nígbà tí Sanbalati àti Tòbáyà àti Jésẹ́mù ará Arabia àti àwọn ọ̀tá wa ìyókù gbọ́ pé mo ti mọ odi náà, àti pé kò kù ibi yíya kan nínú rẹ̀, bí èmi kò tilẹ̀ gbé ilẹ̀kùn wọn nìró ní ibodè ní àkókò náà, ní Sanbalati àti Jésẹ́mù ránṣẹ́ sí mi wípé, wá, jẹ́ kí a jọ pàdé nínú ọ̀kan nínú àwọn ìletò ní Pétélè Hónò, ṣùgbọ́n wọ́n gbèrò láti ṣe mí ní ibi ni o. Mo sì rán oníṣẹ́ wọn pé èmi ń ṣe iṣẹ́ ńlá kan, èmi kò lè sọ̀kalẹ̀ wá o. Èéṣe tí iṣẹ́ náà yóò fi dúró nígbà tí mo bá fi sílẹ̀, tí mo bá sì sọ̀kalẹ̀ tọ̀ yín wá? Síbẹ̀ àwọn ìránṣẹ́ wọ́n tún ránṣẹ́ sí mi o ní ìgbà 4 báyìí. Mo sì dá wọn lóhùn bákan náà. Ní ìgbà náà ni Sanbalati rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí mi bákan náà ní ìgbà 5, tí ó sì ti fi ìwé ṣíṣí lọ́wọ́ rẹ̀. Nínú rẹ̀ ni ó kọ pé aròyìn láti àwọn kèfèrí Gásímù sì wí pé ìwọ àti àwọn ará Júdà ló lọ láti ṣọ̀tẹ̀. Nítorí ìdí èyí ni ìwọ ṣe mọ odi náà, kí ìwọ kí ó lè jẹ ọba wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí, ìwọ pẹ̀lú ti yàn àwọn wòlíì láti kéde rẹ̀ ní Jerúsálẹ́mù wípé ọba wa ní Júdà. Nísinsìnyí ni a ó sì rò fún ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí. Ǹjẹ́ wá nísinsìnyí kí a jọ gbìmọ̀ pọ̀ o. Nígbà náà ni mo ránṣẹ́ sí wípé a kò ṣe irú èyí o tí ìwọ ń sọ, ṣùgbọ́n ìwọ rò èyí ní ọkàn rẹ ni o. Ẹ jẹ́ kí a kọjá lọ sí ẹsẹ̀ 15. Bẹ́ẹ̀ ni a parí odi náà ní ọjọ́ 25 oṣù Élílì ní ọjọ́ 52. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ọ̀tá wa gbọ́, gbogbo àwọn kèfèrí agbègbè wa sì bẹ̀rù, wọ́n sì rẹ̀wẹ̀sì púpọ̀ ní ojú ara wọn, nítorí wọ́n wòye pé láti ọwọ́ Ọlọ́run wá ni a ti ṣe iṣẹ́ wọ̀nyí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Ìdojúkọ yàtọ̀ sí inúnibí ni o. Inúnibí ni máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹnìkan bá ṣe ọ́, tí ó ṣe ọ́ ní jàǹbá nítorí pé o jẹ́ onígbàgbọ́. Ní ìgbà tí ìdojúkọ ṣẹlẹ̀, ní ìgbà tí a bá ṣe ọ́ ní jàǹbá láti fi lè dá ọ lọ́wọ́ kọ́ nínú iṣẹ́ ohun tí o pinnu láti ṣe fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ti pinnu láti ṣe nǹkan fún Ọlọ́run, ṣùgbọ́n wọ́n bá ìdojúkọ pàdé tó mú wọn fà sẹ́yìn. Àwọn díẹ̀ lára wọn tẹ̀síwájú láti jẹ́ onígbàgbọ́ tó múnádóko, ṣùgbọ́n ìdojúkọ ó domi tútù sí wọn lọ́kàn o láti tẹ̀síwájú nínú ohun tí wọ́n ń ṣe lọ́kàn wọn fún Ọlọ́run. Tí o bá gba ìdojúkọ láàyè láti dí wa lọ́wọ́ láti ṣe ohun tí Ọlọ́run ti pè wá láti ṣe, ọ̀pọ̀ nǹkan ni ọ̀pọ̀ ọkàn
ni yóò ṣègbé sí ọ̀run àpáàdì o. Èṣù yóò sì máa jẹ gàba lórí àwọn ènìyàn nítorí àwọn onígbàgbọ́ wọn dákẹ́. Nítorí náà, dípò tí wàá fi wá gba ìdojúkọ láàyè láti dá ọ dúró, o gbọ́dọ̀ kọ́ láti tẹ̀síwájú láì náání ìdojúkọ rárá. Ọkùnrin kan tó ní ìdojúkọ tó sì tẹ̀síwájú títí ó fi parí iṣẹ́ náà ni Nehemiah. Ó ti gbé ìgbésẹ̀ láti tú odi Jerúsálẹ́mù mọ́ láì náání pé kí wọ́n ṣe ohunkóhun tó rọrùn. Lẹ́yìn náà, ìdojúkọ dìde o. Tí ó bá ṣe ìwádìí dáradára lórí ìwé Nehemiah, wàá rí i pé ọ̀nà ìdojúkọ mẹ́ta gbòógì ni èṣù máa ń lò lòdì sí àwọn Kìrìsìtẹ́nì. Ìkíní, ẹ̀gàn, Nehemiah orí 4 ẹsẹ̀ 3. Ìkejì ní ìyàlẹ̀, Nehemiah orí 4 ẹsẹ̀ 7 sí 8. Àti ìkẹta ní ìrẹ̀wẹ̀sì o, Nehemiah orí 4 ẹsẹ̀ 9. Ó lè gbé àwọn ènìyàn dìde láti gàn án fún ohun tí o fẹ́ ṣe ni, ṣùgbọ́n o kò gbọ́dọ̀ bìkítà wọn rárá o. Àwọn ènìyàn kan yóò halẹ̀ mọ́ ọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fi mọ́ ikú. Tí o bá tẹ̀síwájú láti ṣe ohun tí o ṣe fún Ọlọ́run, àmọ́ ṣá, o kò gbọ́dọ̀ bẹ̀rù o, nítorí Ọlọ́run mọ̀ bí yóò ṣe tọ́jú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ fún ọ. Ní ìparí, èṣù lè mú ìrẹ̀wẹ̀sì wá nípa mímú kí iṣẹ́ náà nira láti ṣe. Ó lè ṣe èyí nípa mímú ohun tí o nílò láti fi ṣiṣẹ́ kí ó má ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ. Bóyá èṣù mú ọ̀kan tàbí gbogbo àwọn wọ̀nyí wá sí ojú ọ̀nà rẹ, tí Ọlọ́run bá ti fún ọ ní ìran, má ṣe fà sẹ́yìn o. Ṣùgbọ́n àwa ń gbàdúrà fún Ọlọ́run wa, ó sì yan olùṣọ́ ọ̀sán àti òru láti dojúkọ ìhàlẹ̀ yìí. Ìwé Nehemiah orí 4 ẹsẹ̀ 9. Ìdáhùn Nehemiah sí gbogbo ìdojúkọ tó dojúkọ ni láti gba àdúrà. Àdúrà kì í ṣe ohun tí a máa ń ṣe lẹ́yìn ọ̀rẹyìn o, ṣùgbọ́n ohun tí a kọ́kọ́ ní láti ṣe láti kojú àwọn ìdojúkọ ni. Bí ẹ ṣe ń ṣe ohun tí ó lè ṣe gẹ́gẹ́ bí ènìyàn láti máa mú kí ìdojúkọ wá, a fi ìgbẹ́kẹ̀lé sínú Ọlọ́run o. Gbé etí rẹ sí àyà rẹ̀ láti gbọ́ ìlànà tó kàn tí yóò fún ọ. Lópin ohun gbogbo, iṣẹ́ rẹ̀ ni ò ń ṣe. Àwọn tí ó dojúkọ yín, wọ́n dojúkọ Ọlọ́run nítòótọ́. Torí náà, jẹ́ kí Ọlọ́run jà nígbà tí wọ́n bá ń tẹ̀síwájú láti ṣiṣẹ́. Jẹ́ kí Ọlọ́run jà fún ọ. Ìwọ ṣáà tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ nìṣó. Kókó ọ̀rọ̀: ọ̀nà láti borí ìdojúkọ ni láti sọ wọ́n fún Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run jà ní ìgbà tí ìwọ bá ń tẹ̀síwájú láti máa ṣiṣẹ́. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, gbogbo ibi tí ìdojúkọ ti lè wù kó ti dúró dè mí àbí kí ó ti dojúkọ mí, Olúwa, mo kọ̀ láti dáhùn sí ìdojúkọ, ṣùgbọ́n mo tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ rẹ lọ. Ṣùgbọ́n ìwọ Olúwa ni kí o gbè mí níjà kí o sì jà fún mi. Ọlọ́run yóò sì jà fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa. Ó dàbọ̀.